Good morning, good afternoon, good evening. Gbogbo ibi tí a bá ti ń gbọ́ mi, orúkọ mi ni Samson ní Fọlámi Balógun elétò. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, Mohbad, brother mi ni mo like ẹ̀ gan. Gbogbo ìgbà tó wà ní Malias record gan, òun náà mọ̀ pé mo ní love fóun. Even ìyàwó ẹ̀, gbogbo anybody mọ̀ pé mo ní love fún Mohbad. Gbogbo ìdí bá ń lọ, Kenya ni Dubai ni, màá ní Mohbad. Jájọ lọ, màá sanwó fún Malias record. Já ṣe show, kájọ ṣeré lọ, ṣe gbogbo ẹ̀. So, tá bá ń jà bí kakúkọ, èmi ò lè pa Mohbad, mo love ẹ̀ so much. Ọlọ́run dẹ̀ rí inú mi. Mo love èmi ò lè pa Mohbad. Mi mọ̀ pa kankan pa ikú Mohbad. Fídíò tó ń lọ viral, àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́, nǹkan tó ti ṣẹlẹ̀ ní last year, tó yẹ pé kò ní sí ní Naija, ó ń gbé mọ́. Àwọn fídíò tó ṣẹlẹ̀ tó wà àti Zanta wà lórí rickshaw. Zanta ẹlẹ́rìí mi ni. Ẹ pé Zanta kẹ́ bí tí bá fọwọ́ kan Mohbad. Video club, ọ̀tọ̀ ni ọ̀rẹ́ tá ń bá sọ̀rọ̀. Tẹ́ bá wo fídíò yẹn, ẹ rí pé àwọn bá sà ń bẹ fídíò kan wà táwọn bá sà ń bẹ Mohbad pé fílẹ̀ àwọn Sammy ti ń settle ọ̀rọ̀ yìí lọ́ọ̀kan. Má dá sí, kò sí tó kún ẹ Mohbad.